أمنه فقل للشيخ محي الدين أمنا إلهي أنت للعلماء ستر فقل للشيخ محي الدين ستر إلهي أنت للعلماء جاب فقل للشيخ محي الدين جاها إلهي أنت للعلماء ملك فقل للشيخ محي الدين ملكا سلامي على المختار من خيرة الأمم وأكرمي مبعوثه به رسل قد ختم سلامي على من شق جبريل صدره شكيرا ولم يشكر لذلك من ألم سلامي على طه وياسر والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على من قال منا قد تشهدي بأني رسول الله قالت له نعم سلامي على من قال للطب من أنا فقال رسول الله أرسلت للأمم سلامي على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم نعم أجره من النيران قال نعم نعم يا من يتعلم وطاف ذلك ويا من يرتجي فسلام من الله القربى àwọn ọlọ́gbádá máa ń gbé ní chọ́ọ̀lì tí ilé ìpìlẹ̀ ti di tẹ́lẹ̀ ṣé dábàá aláàkọ́ ìrìn àbí àwọn tó ẹgbẹ́ padà lé ẹ̀ẹ́dà ẹ̀wọ̀n wọlé tẹ́lẹ̀ kí fi kàhámà أيها من تخافوا لا يكفيك ذنبا وتعظم به ذنبا ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبله ورقى إلى ربي حجبا تمنيت أن يرضى بك الله دائما لك الحمد لك الحمد يا ذا الجود والفضل والعلا تباركت تعطي وتشاء وتمنع إلهي وخلاقي وحرزي ومرزي إليك ندعو أعصار والمسر أفزع إلهي تراحمي وفقري وفاقتي وأوتاكما جاتي خفية تسمع إلهي كلت وشمت خطيئتي وعفوك ربي أجل وأوسع إلهي
تقطع رجائي ولا تزول فؤادي في سير جودك إلهي لئن خجبتني أو ضربتني فماذا الذي أرجو وماذا أشفع إلهي أجرني عذابك إنني أسير ذليل خائف لك أخضع. لا إله إلا الله. وواتي ولئن أدبتني حلف حجة إلهي لئن عذبتني حلف حجة فهل رجالي موت لا يتقطع فهل رجالي موت لا يتقطع. Gbogbo wa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tí gbogbo wa jọ ní sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ìlú tí Ànábì ń gbé gánmà ìwà níbẹ̀ ó yà mí lẹ́nu pé Yorùbá Ànábì jábútẹ́ nínú ìlú tọ́lọ̀ kọ́ jìnkù àfáà sí bẹ́ẹ̀ ni o tí a bá kà wọ́n láyé wọn ò lè yọ gánmà ikú níbẹ̀ ọ̀ká rẹ̀ àfáà yá àfáà kìí sàwọn ọ̀rùn dé ń dọ́dẹ́ o torí ẹ̀rùn dé ń dọ́dẹ́ wà tí wọ́n pa bí ẹ máa rí ìlí ká fẹ́ràn bá dé gbogbo bá dí kíra fẹ́ kò lè wọ́gbó o tó bá ọgbó yóò gbé oúnjẹ ẹranko nísì àwọn ni ẹ̀rùn dé ń dọ́dẹ́ bẹ́rùn bá dé máa dọ́dẹ́ yóò wá kó ajá kọrùn bí kàrálájá sọ́dẹ̀ wá nù lẹ́nu tí ó kàn sún pápá tí ó dúró lọ́ọ̀kẹ́ tó mọ̀ tààrọ́ bàbá tó bá kọjá. Ilahi ìrọ́lọ́ mo bá fún ààbẹ̀ ìmọ̀ sí ìlú wa níbi kódà tó dé Katsina àtúkọ̀ ọmọ gẹmọ́ mẹ́ tí ó máa wọ́n wà lè dì ẹ̀jẹ̀ pọ̀ mọ́ ilé ìbára mọ̀tá fún àwọn ìrìnwọ̀n ìsinmi dẹ́kùn ìṣẹ́ tóbi tó ń àdúgbò tó bá ti gbọ́ ọkọ̀ gọ̀rọ̀ rí Ọlọ́run ò tí tẹ́ dẹ́kùn ìṣẹ́ tóbi tó gọ̀rọ̀ ilẹ̀ ìfà فما لمسيء بالهوى يتمتع ó wá yà mí lẹ́nu pé nǹkan mọ́ ẹ̀yìn bá lẹ́bí kó dé sọ́nà بالهوى يتمتع. mo kí bàbá wọn níbi ọmọ mo ti fi ọpẹ́ tí gbogbo àwọn àfáà mi mo ti fi ṣe tèmi ẹ̀sùn sí protocol nìyẹn bẹ́ẹ̀ ti kú àmì mi náà pé bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá fẹ́ àgbàdà kó tó tààrà wájú ṣe àwọn lè jẹ ìtààrà lóòótọ́ ìmáàmù ìlú ṣùgbọ́n èyí ti jẹ àgbà bẹ́ẹ̀ bá tóbi tátí ní òságbà kò ní dékú àgbà tó bá sì dékú àgbà ọmọdé ó tàwọn náà láyà ẹkú wájú tàmánnáyítà àwọn àrídọ́ bí
bíkà Allahu da'ima. Bàbá wọn ní gẹ́gẹ́ ẹni ní èmi àti wọn ta lọ́kọ ta níyàwó bàbá ní òdáhùn ọlọ́run fi pàfẹ́ sí aláàárín 2002 àjọ sàràfáàní تمنيتها أهل رضا بك الله دائما. Àwọn dédé March, April, May, June lọ́lọ́ sọ mí dìbọn mú ọ̀fà. تمنيتها أهل رضا بك الله دائما. Bàbá wa nílùú Gama, bàbá wa ní Gama. Mo kí bàbá wa ní Akata, síbẹ̀ kó síbẹ̀ báàgì. Akata kí lè gbẹ́lẹ̀ gẹ̀. Akata Òṣogbo. Fàfẹ́lì àlọ́ máa ìmọ̀ ní ìdílé àdàbọ̀. Ṣé wá rí ìwà tí àwọn onígbẹ̀mọ́ ní? Gbogbo òlé bá tèèyàn tán ni bọ́nà ṣe jọba olóore tó gbogbo ẹ̀dá kó fẹ́ ọmọ ìyá ìgbóntàn mẹ́ta kàdàbẹ́ èlé ní kí n rà á pọ́pọ́ tọrọ èlé ní gbogbo ìpàrin máa rí ilé mọ̀ ní èrìdèrè àdáàbẹ̀ kò sí iye tó pé tí ò sí lápò bí mo ṣe jòkó yìí Ọkùnrin ká lé ìwọ̀ká wọn. Máa rí ìmọ̀ ní ìdílé àdábọ̀. Ẹni bá jù bá ẹni ní ṣòfò. Àmọ́ ilé ìta òyàrí bọ́ bí ká lọ́rù dá ìmọ̀. Àwọn tẹ́lẹ̀ gbé yàrá pọ̀, tàjọ gbé yàrá bí àwọn ẹsẹ̀ rere ẹ̀gbọ́n sàká lásojú. Wọ́n mọ̀ ọ́n tí wọ́n ní ìsìn. Àtàmájì bá òdé fújì gbòòrò wíjì. Tàmánnáìtà àyàrìbọ́ bíkà ọ̀dá ìmọ̀. Àtàríwó, ariwo. Fàfọ́lì àdánù. Àti ọ̀rẹ́ yìí gàfẹ́lì gbòòrò wíjì. Máa yẹ nímọ̀ ní ìrìnlẹ̀ àdábò. Yàrá kan náà jọ gbé. Àmọ́ èmi ni mo dáná fún ẹ. Fàṣọ́lì aláàrùn. Ẹsẹ̀ máa gbábẹ́, ẹsẹ̀ máa gbábẹ́. Onímọ̀ ní ìbílẹ̀ àdábò. Kódà èmi ni mo bẹ́ gbẹ́rù. Fàṣọ́lì aláàrùn. Gẹ́gẹ́ àṣírí ọba onígẹ̀mẹ́, àṣírí ọba ní ìrù ní jọ́nà náà. Wọ́n ní èyí làfọ́ àwà ọmọ ọláṣẹ́ ẹ̀fọ́lá bí tí wọ́n rán yẹ̀ lẹ́rù ní Mẹ́kà pé àwọn àǹfààní gbogbo ní tó yẹ ká ti mọ̀ nira ọ̀nà ọmọ forígbè ṣe ìgbóhùnsí kátó ṣáìdì tèmi nu ṣáìdì tọba tó wá lọ tí ẹ bá dọ̀rọ̀ nínú ẹ̀bí tí ń ta ti fọ̀ lóòrùn ojú ọdún tí ń sọ ẹ̀ wọ́n ọmọ ìdámi lójú ọlọ́run ọmọ ìjòkó lẹ́lẹ̀ ọtí mọ̀ wá ní fàfẹ́lì aláìmọ̀ ìlúmọ̀ ní bílá àdábọ̀ tí bá sílẹ̀kùn lóòrùn tí ẹ bá dé wá kí ló dé tó bí lọ́dún tó báyìí ó ní wọ́n ń da kábíyèsí láàmú ni wàláì tàlà àyàn kábíyèsí ò bá lé ní bàbá tó ní kódà ìjọ́nà náà ọmọ ìgbẹ́ẹ̀bù kábíyèsí àná wọ́n máa ń wọ ní gàmà náà báyìí pé ààyè ẹ̀rù níbi tí nǹkan bá ti sọ èmi ní ọjọ́ ìwà ọ́ kọ́ mọ́ lọ pa ọ́ sọ́nà nígbà tí wàhálà náà lè bàbá tó ní òní ẹ̀pá bẹ́ẹ̀ ṣẹ̀dá kí n ráyè jẹ́ kódà wọ́n dààmú ju kábíyèsí àná náà ìgbẹ́nu mi sọ nítorí bá sojú ẹni kìí sẹ́yìn ẹni ó sojú mi ni mo dá sí fàfẹ́lì àlẹ́ bàbá tó jòkó yìí la ilaha illallah
ẹ̀yin ọmọ náà ẹ̀yin ọmọ ìjòkó ẹ̀yin wọ́n jòkó èmi bàbá mi gbà bẹ́ẹ̀. fàfọ́rí èmi gbà bẹ́ẹ̀. mẹ́rin mo lórí bìnà àdáàbò. ẹ̀yin ọmọ ọlọ́tọ̀ wà níyẹn bá kàn súnmọ́ ààyè bẹ́ẹ̀ bá kàn súnmọ́ àmọ́ bí tí ó kàn ìdí yóò jẹ sẹ̀jẹ̀ kárí ni. ẹkú àìkànsómága fún bàbá àná ẹ̀kànsómága nígbà tí wọ́n wá kí ti kábíyèsí nígbà tí ó gbéṣẹ̀ lè jòkó lórí àpẹẹrẹ ilẹ̀ ẹ̀lẹ̀ báyìí lè jòkó kápẹ́lẹ́ ní títí wá ìpò òfin ìjọba ni aṣọ ńlá ni ó wọ̀ níjọ́ náà bùbá àti ìsòkòtò lọ́wọ́ jòkó lẹ́lẹ̀ báyìí ẹ̀kọ́ ti tún nípa jẹ̀jẹ̀ kújẹ kí wọ́n lè jẹ́ olóòní àwọn òkèrè ẹ̀mà jẹ́ ẹ̀ ní jẹ́ láyé ní ti wọn. wà fi ìlú kakú yóò èrò mọ́tò àìní ojú bàbá wa mufassiru wa bàbá tó àjọ máa ń tẹ́sí nínú àwẹ̀ tààrà. bí a hasani ní ìyà tí ọkùnrin ṣe ìlú ṣe fún mo kí ọmọ wọn ní akátá bàbá mi nu Muyideen ọmọ òṣèlú lèmi ń jẹ òṣèlú làwọn ń jẹ ẹwà ni wọn ń ṣùgbà mi ṣùgbà mi ò ní ṣùgbà ọmọ tó bí mi nítorí bí kí ọmọ ṣùgbà mi nù Muyideen Salman Hussein ṣíṣe ní ọ̀nà ni ẹ̀yin náà bí mi because ẹ̀ máa fi hàn mí pé èmi ṣàgbà kú bẹ́ẹ̀ máa dàgbà tó ní kò fẹ́ kó dáa fọ́ọ̀mù ẹ̀yìn sí ọmọ rẹ̀ mọ́ ìṣòro dáa fún inú ẹ̀yìn lọmọ rẹ̀ náà wà àbóṣe wájú ìlú ìlú ìjẹ́. wà fi ìlú kakú yóò èrò mọ́tò àìní bí a hasani. ọlọ́run kan ò ní dáwájú rẹ̀ sọ́mọ láti dáwájú rẹ̀ ni bọ́ọ̀sì bẹ́ẹ̀ gidi náà mo ti dúró ọmọ rẹ̀ ti dúró lẹ́yìn tí wọ́n náà. وفعلك ويقول إلا متعين bókí wọ́n yà mí lẹ́yà fàkáwọn olóhùn káwọn olóhùn wọ́n ìsìn ìdìbò wáyé má ìlú kìnnìkan bá ẹni kìnnìkan bá yìí ìjà yọ olùwọ́ bá sí ẹ̀yìn wọ̀n lẹ́yìn àwọn ọpọlọ rẹ̀ tó ìṣẹ́jú pẹ̀lú ọ̀sẹ̀ lọ. ṣáàkì ìdí wọn náà jì dàtí. bókí bàbá lẹ́yà fàkáwọn olóhùn àfi ìlú ọmọ fi ìlú. bàbá ní látọ̀lọ̀ fún ní ìgbẹ́ ìsípayá tó pọ̀ wọ́n bá nìkan déédé kan pọ̀ kàkú lọ́wọ́ bàbá ní ẹ̀fílẹ̀ ọkà ọdún náà ọba pẹ̀lú wá ní kí ló ń ṣe ọ́ wọ́n ti gbé délé mi òní yíra mọ́lẹ̀ o kí ló fẹ́ tàkì fún ọ ẹrù àmàlà fún kó jẹ kọ́kàrí ó balẹ̀ ẹni tí ń dá láwọn ló fẹ́ kọjá ìwà ní àwọn nìyí nísìnyísìn pé máa dìde ibi tó wà náà ètò sì dùn ló fẹsẹ̀ bẹ́ẹ̀. olùbá ṣe ṣàdédé wọn náà jì dàtí. fàkọ́ọ̀lù mọ́nà bàbá ara ojú tí a tó àná kọ́ọ̀lù àfihàn ìlú ọmọ fihàn ìlú. lọ́dún tí ó jẹ wọn bàbá yẹn láwá kórè gbogbo nǹkan oko wọn àwọn yẹn gàárì ó lé ní àpò 250 bàbá kò dà sínú ìlú ó lè bá jáde bàbá yẹn ló lọ tà bàbá ní mọ̀ ń sọ yìí tó bá yá wọ́n ní ẹ máa pín tọrọ lọ́fẹ̀ẹ́ gbogbo ìlú ẹ máa jẹ́ fún yín ní gbogbo ẹ̀. ìyálò ọ̀nà ẹbí ẹ̀yìn olùbá ṣe palliative kan náà fáàsì o kápẹ́wọ́ ìjọ ní ká máa pín tí atẹ́tọ́ ọ̀dì ẹ̀tẹ́ tó kó pamọ́ èyí tí ẹ̀fẹ́ kú dáadáa yìí náà ní kú dáadáa kọ́ máa dé gbàmọ́ ẹ̀fẹ́ kú dáadáa palliative tálíkà ẹ̀ wá kó pamọ́ ẹ̀ kú sí tálíkà nù ẹ̀ tálíkà mo kí n fa ìyálò ó kẹ̀wé ẹgbẹ̀rún rí olùbá ṣe mo kí n púpọ̀ ṣàdédé wọn náà jì dàtí. wọ́n ti wájú ọ̀rọ̀ púpọ̀ ẹ̀fẹ̀ yìí ti ẹ̀dàkùn ọkọ̀ olúwọ̀n ìlú tí bàbá gbé wọ́n ní mo fẹ́ bá yín gbalẹ̀ àbẹ́ẹ̀ tí wá ìlú tí ẹ̀yìn bàbá gàmá wíjá ti ṣe kéékèèké lẹ́bàá ọ̀fà nílùú náà wà ní Pándọ̀rọ̀ wọ́n á ní kí wọ́n wá mo fẹ́ máa gba ilẹ̀ tó fi kọ́ léke torí Pándọ̀rọ̀ lónìí èmi ní ń darí ẹ̀. ọkọ̀ olúwọ̀n kọ́ olúwọ̀n àfihàn ìlú.
ẹ̀rọ tí wọ́n tẹ̀lé màmá wa ní ọjà Ọ̀fà àbẹ̀wò pádà ọ̀rẹ́ yìí ìjà lọ olùbá ṣe ṣàdìdì wọn ẹ̀jìdá tí bàbá wa ní Nàìjà mo kí yí o fàkà olúwo mọ́ mo kí dókítà wa Al-Adabi mo kí yí kọ́ọ̀lù àfihìlú mọ́ fi ìlú mo kí wa lé díì fàkà olúwo mọ́ sẹ́mi ní bàbá o kọ́ọ̀lù bàbá àtẹ́rù mo kí mọ́ fi ìlú ní sọ̀tọ̀ ibi jù alọ ní ẹ̀nà wọn ẹ̀nà ro ẹ̀nà rẹ̀ sẹ̀ wọn ẹ̀nà ro ní kábẹ́bí ìṣètò olúwọ́ fẹ́ kà á ìjà olùbá ṣe ṣàdìdì wọn ẹ̀jìdá tí. mo kẹ́yìn àgbàlagbà tẹ́ dúró tì wá ìkànnà wọn bá lè bí ń pa kí ọba ọmọ à mo kí ọba ọmọ àgbà jẹ́ àgbàṣírù يا البشير مبشرا فملئت من قول البشير سرورا البشير بموجتي ووهبتها ورأيت ذاك يسيرا ebi wọ́n ń pa ọba yìí bàbá lára tí ẹ̀ bàbá kí o sọ tí ẹ dá ọjọ́ pé kí n wí torí mi ni spíkà wọn ìránṣẹ́ ni mo jẹ́ fún yín tẹ́ ẹ fọ́ mo kí òye ìwà ẹ̀dá kùtù lọ́rùn bàbá ìmọ̀mọ̀ olóró gbogbo bàbá àbátẹ̀ kí àti ẹlẹ́mọ̀sọ́ pé àbí ìyàwó ìgbà rẹ̀ mo kí gbogbo yín wò lọ. يا البشير dókítà olè ẹlẹ́mọ̀sọ́ مبشرا بقلوبه gbogbo ìyálò wọn ti kú lọ́mọ bí ìbá ṣe pẹ́ ní ìyá láyé gẹ ó lágbára ẹ̀yin gan ti dàgbà tí làwọn àgbàlagbà rò mẹ́fẹ́ ní ká múùfù síbì torí àti máa dákẹ́rẹ́ nkọjá kárúgbó méjì ọmọ lòdì فقولهم قولوا وفعلهم فعل kẹ́mi kẹ́ńgbà tí ó kọjá wọ́n gbà wọn ni wọ́n náà kárí olùyà yẹ lẹ́sẹ̀ tàbí ọ̀sùn lẹ̀ fún láyé sí فقولهم sẹ́nu ẹ̀ قولوا وفعلهم فعل ó kí ọgbẹ́ yẹ jẹ́ òun èyí tẹ́ jẹ́ àgbà fún yàwá níra mo wá dá yàwá níra kí àwọn ní sàárà àti ẹsẹ̀ láàrin yín sàárà nù ẹni bá ń fà ní wọ́n fólówó kó wọ́n fólówó ẹni tí bá ń fọ́ ọlá kó wọ́n fọ́ lọ́lá àmì ẹni tí bá ń fà ní jẹ́ àná onídẹ̀ẹ́ra kó wọ́n fà alúfà kó mọ́ pò wọ́n bí tó mọ jàrá àmọ́ sàárà àti ẹsẹ̀ inú yín sàárà pé jẹ́ ayọ̀ jẹ́ iye jákà ọmọ tí mo bí jẹ́ ṣe sàárà nínú wọn ó dá ìwọ́n tí ẹ máa bá ṣe ń wà lọ. Allahu Akbar. wọ́n ti sí òní máa kí wọ́n tó fi ọmú bàbá wa ṣe ń wúrà. ikú mọ̀ lágbára kí ṣe wúrà mọ̀ bẹ̀rẹ̀ ó lónìí. ìlú yóò mì tìtì. kábíyèsí ọ̀rọ̀ tí ò ní pẹ́ tó náà gbàdàgbà mo tún gbọ́ ẹ níbi ìbò ṣe yá mi tó wọ́n ti wá ń kalẹ̀ ebi wá ń pa ọba náà ebi ń pa owó ọ̀rọ̀ mẹ́ta ní sẹ́ Usuluddin Ayakumullah. náà يا معشر العلماء قوموا قومة لله تولي كلمة الإيمان. èyí ẹ̀fà tó jọjọ́ kò fún èébú kú يا معشر العلماء
قوموا قومة لله تعلي كلمة الإيمان. Gbogbo tí àwọn ọmọ ṣe jẹ́ ìgbà tí lágbádá lókè lè hàn. Gbólóhùn Islam, gbólóhùn yìí nígbàgbọ́ ní kẹ́mẹ́ gbéga. Àmọ́ yàfá àti abáláyé kí wọ́n lè jura wọn lọ ní òfin àwọn ọ̀sẹ̀ síbi tí yìí. يا معشر العلماء كونوا قدوة للناس في الإسلام والإحسان. Káyọ̀ lè tọ̀rọ yín àfá. Àdúkọ̀ sí dáadáa ní ẹjẹ́. Lìnàásì kúrú. قدوة للناس في الإسلام والإحسان. Ìjọba ti kí lẹ́ẹ̀kan náà, ó ti tó, májẹ̀mú wá sí. يا معشر العلماء كونوا قدوة. Bí ìbáṣepọ̀lọ̀ ní a bá àwọn àfáà ńlá látà bá yẹ, kánú wa náà bá ti lọ lé kí wọ́n. Kábílẹ̀ ta bá ráyé nì, àdísàfà. Kí ló lọ mú bẹ? Kí ló fẹ́ kọ́? Kí ló kù mọ́ nísì? Kí ló kù mọ́ tá a fẹ́ kọ́? Ọlọ́run ní ká bá ìwọ̀n lórí rí wọ̀nyí. Bàbá dáadáa, tálíkì àwọn ohun tó máa yẹ wọ́n sí. Àmín. Tí ọmọ sí ẹgbẹ́ àgbà tó tẹ́ yíyẹ sẹ́ wọ́n nílẹ̀, tí wọ́n ń kọ̀ dẹ́mu wọn, òun tọ́lá jí àgbà ṣe, tí Adam ṣe, táwọn àgbà jí ṣe, gbogbo ẹ̀yìn lọ́nà ṣe, àwọn ọmọ tí ń wá bọ́ọ̀dì wọ́n sì ń bẹ́ gílè. Wọ́n kọ̀ dẹ́mu wọn. كونوا قدوة. Ẹ dákun, ọ̀kẹ́ bí àlàyé àgbà sọ́lé lọ́mọ kọ́tù wọn. Tó bá lọ́mọ kọ́tù wọn sọ́lé sàfà àbí ọmọ kẹ́ntì wọn. Ọ̀kẹ́ bí sí Adam sọ́lé lọ́mọ kọ́tù wọn. Tó bá lọ́mọ kọ́tù wọn sọ́lé dàfà àbí tiẹ̀. Gbogbo tẹ́yìn kọ́ nìkan ya wòrò mọ́ lọ́wọ́ yìí. Òun ló náà fà ṣe, ọlá àníyàn ṣe fi kún ọkọ̀ ìmọ̀ tapọ̀ àwọn àgbàlagbà. Ọmọ kẹ́ntì ló náà fà sí. الله كونوا قدوة للناس في الإسلام والإحسان. Èmi ní òtún wá ṣe ẹwù nǹkan. Bẹ́ẹ̀ ṣe lágbára tó yìí, kí ló fẹ́ wá ṣe? Ìyá ọ̀yà, ìlú máa yà kí n fún ọ lówó. شرع العلماء Kọ́mọ ọkọ̀ fún ọ lọ́fẹ̀ẹ́ tí bá parí tán. كونوا قدوة. Ó náà ṣe ní mẹ́jẹ̀mú. Ìṣẹ́ni sí àfá, ẹni bá náà bá ò tó ṣẹ́, kò pàdé àfá àti kìí sí àfá ní. Lọ́dọ̀ ọ̀dọ̀ ìwé ni ẹlọ́wà kó sẹ́ yí. Ẹ̀dọ́kùn tó ní ọlọ́run, lọ́dún ìtàn ṣe ká ìwé láti wá fún ẹ. Èyí ó gbàgbé kí ó lójú ẹsẹ̀ ní. للناس في الإسلام والإحسان. Ṣiṣẹ́ ó ní kó wá kí nílé. Láàrin wọ́n kàríkà tí bá ń wọ bìkẹ́ káàkiri, tí ìròmí lójú kú. Tó wo ní ṣiṣẹ́ àfá, bẹ́ẹ̀ lọ sílẹ̀ mẹ́fà tó bá kọ́ ní tí wọ́n kọ́ EFCC ní òkú yí. Àfá àmẹ́ sí láti nílẹ̀. للناس في الإسلام. Ẹ máa rí ikú rẹ̀. Bàbá, ọba ìbára ní àwọn mẹ́ta nínú ẹ̀mẹ̀wà rẹ̀. Ó ní gbogbo yín, ebi ń pàmí ẹlọ́wọ́ tí ń jẹ wá. Ápù sì ni mo fẹ́ jẹ lónìí. Ápù. Àwọn mẹ́ta náà bóde. Àwọn adédi ápù kan, ó ti rẹ̀ dálẹ̀ tó ti rà. Ọmọ kan bá kó kan ti ẹ. Nínú ẹ̀mẹ́ta yìí tó fẹ́ sórí ibú nu wọn. Ó bá kó tí èkó. Ó lè tọ́ kó yòdá ọ̀gá ò gbọ́dọ̀ jẹ́rú èyí. Ó ní bàbá jẹun ló mọ̀, òun lè bí ń pa oko ti ẹ. Wọ́n tún rìn bí yìí síbí àjàṣẹ́. Wọ́n tún rí kan, òun kò gbé dáadáa tí a bá kan, ó ń kó ẹnu, kò tí ìpá kò sí jẹ. Ó mẹ́fẹ́ rí, eyín ń kànyàn, ìkan náà bá tún kànyàn, ó ní yóò máa lè jẹ. Ìkẹta wọn ní tí ìbá rí tó dáa, òun ní wálé. Ọ̀gá mi ló rán mi ń sẹ́. Kò gbọdọ̀ jẹun tí ò dáa. Ó wá wá fá ilẹ̀ sún, ilẹ̀ tún mọ́, ilẹ̀ tún sún, ilẹ̀ tún mọ́.
oṣù wálé bàbá ó wá rí tó dáa ló bá kàn. ìgbà tí wọ́n fi dé ẹnìkan ti bí ọba nínú ẹjọ́ owó tí ò tó wo ẹnìkan ọjọ́ ẹnìkan náà kíní kan apárúkọ ojú kan náà àfẹ́ tó gorí ebè só ti gún ebè náà ó ti jùlọ náà dùn kí ni wèrè wò tó gún ebè náà ìyá nira irú ti bí ọba yìí ọmọ ẹ̀dá kàdé ni ó dẹ̀ lọ́mọ tiẹ̀ mẹ́wọ̀n àwọn àti ẹ̀ mẹ́wọ̀n èyí tí ò kán tí ló bí tí ò tí kan pa tó kó yìí tó rà ó dì máyà èyí tó kẹ́yìn tó korò díẹ̀ ó dì máyà èyí tó kẹ́yìn tó dùn ó dì máyà dọ́kìnì ọgbọ̀ òfìẹ́lẹ̀ dọ́kìnì òfìẹ́lẹ̀ dọ́kìnì àwọn àlọ́bọ̀ ọ̀gẹ́rọ̀ fẹ́ kú ó dẹ́nu wọn lọ máa jẹ nǹkan tí a kán. ìyá àmọ́ ṣáàlẹ̀ òun báyìí àwọn tó hujjatun أنتم حجة للناس فادعوا إلى القرآن. dókítà sọwọ́dé ọlọ́yin àbá أنتم حجة ẹ̀mọ́ tọ́lọ̀ ní ẹwà sí láyé ni للناس فادعوا إلى القرآن. èdè lọ́lọ́run lọ sáwọn èèyàn jẹ́mọ̀já hújà pé àwíjà rẹ̀ wíkẹ́ mọ̀ rẹ̀ yín sẹ́ ẹ pè wọ́n lọ sí wíkẹ́ ní إلى القرآن. kúrọ́nì ní ẹ̀pà àwọn èèyàn náà ọ̀tá tẹ sọ́dà ẹ̀ ti pọ̀ jù. mo ti lè wá sí kan ti lé níbi ọdún méje mẹ́jọ nísìn lẹ́nu ọ̀gbà tí wọ́n ń fa wàhálà olóṣèlú ní Kwara ẹ̀ àwọn àǹfààní kan sì lọ mú wá sí mi tí mo ti ṣe tipẹ́ àwọn agbésórí àtẹ́gùn àwọn afifọ́tò gọ́fúnà sí pé ẹgbọ́n bí mo máa fà á sí ń kàrán so gómìnà ìgbó inú gọ́fúnà gbà náà o iṣẹ́ táwọn àfáà kan ṣe nísìnyí àwọn òní mú tọ́pìkì kí wọ́n sọ wọn ò ní sọ̀rọ̀ tó nílẹ̀ àká ẹ̀ kódà bí wọn ò ní gbà kan sáti ẹ̀wí nǹkan wọ́n wá tẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ síwájú báyìí wọ́n máa fa ìlà sí nídìí àbẹ́ ẹ̀rí bàjẹ́ ẹ̀dámi lónìí ìlú wa ìlú ẹ̀rí bàjẹ́ àfáà. يا معشر العلماء لا تتخاذلوا. ẹ̀yọ́ máa ẹ má wọ́n ra yín lẹ̀ ẹ má sọ̀rọ̀ ilé yẹyẹ. وتعاونوا ẹ má ra yín lọ́wọ́. في الحق لا العدوان. الحق لا العدوان. ẹ kúrò yín lọ́wọ́ lórí òdodo ẹ má lọ́ǹtì ọ̀tá ẹ má fi ọ̀tá lélẹ̀ bí ọ̀tá náà bá gbòòrò tó bẹ́ẹ̀ bá kú tán ọmọ kí yóò bá yín jẹ́ jù lọ. ìyá akíntúni. يا معشر العلماء قد فرقتنا كثرة الآراء. ìrònú ọ̀tọ̀ọ̀tọ̀ ló fẹ́ pín àyàtọ̀ bá àti ìrònú ló yàtọ̀ kankan náà là ń ké. صرنا نشايعها بلا برهان. olúkálùkù bẹ̀rẹ̀ sí ní sẹ́nu gẹ̀bí lẹ́bùrọ̀ hàn kálùkù orí kìíní kan tó wà fẹ́sìkì tó fẹsẹ̀ tilẹ̀ lórí ẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹjí wọ́n jòkó kíákíá tó ní ọlọ́run. من أجلها صرنا يعادي بعضنا بعضا بلا حق ولا ميزان. nítorí pé ọpọlọ wa supremacy ní ìdáwọn láàmú apákan wá di ọ̀tá lórí apákan àwọn ọ̀rọ̀ ọjà láì lẹ́tọ̀ọ́ àtúwá fòṣùwọ̀n àfi òdiwọ̀n síjà wa tàbádọ́nù máa fà kan àákúrò rẹ̀ ní ìrẹ̀kẹ̀ wá àmọ̀ ìyá wa balẹ̀ dẹ́kun tọ́bọ́lá parí ìjà ọ̀rọ̀ orí atẹ́kùnsá ni kúkú bẹ̀ mọ́. وغدات أخوة ديننا مقطوعة. jẹ́mọ́ òkúwọ́ tún dì ọmọ ìyá ìfẹ̀tà aláìgbé dání ó di nǹkan tó já kùtùkùtù lónìí bàrà tí mo dé mo ní àbá ń bí ni bí ìtì ẹ̀fẹ́ pẹ́ bí ẹ ti sọ̀kún kí n pẹ́
ìwọ́n wá dìde ìwọ́n wọ́n àmì kánú mọ́tò gbé dání ọlọ́pàá àbá ṣé ìwúlẹ̀ ní pẹ̀lú àpẹẹlẹ mọ́mọ́ fàdé bí tiẹ̀ fẹ́ pẹ́ bì ẹ ti ṣògùn kí n pẹ́ bí n bá dúpẹ́ fàájúre ní wọ́n máa rámù kàn wá kí ẹgbẹ́ wà ìlú àkó lọ léwu. àwọn ẹ̀ ti lọ́ọ̀tì ìfẹ́ bí yóò bá déjọ́ máa lè tí ò bá fẹ́ kò fẹ́ bọ́nà dáadáa ni. ẹ̀túgbà kò mọ̀ fún mi ẹ̀yọ́ nínú ìlú fa náà ní ẹgbà kò mọ̀ fún lónìí ẹ̀kẹ́ bí ẹ̀ṣẹ́ fún lọ́wọ́ ní ẹ̀pẹ́ rẹ̀ yìí àwọn tó ní wọ́n kó tó bẹ̀ ìyá fókè èyí lẹ́bí ẹ̀ ṣé tí kò ṣẹlẹ̀ ìlú níbi àfá àgbàlú ní ètò abẹ́ ẹ̀dẹ́ wọn kẹ́ tí wọ́n kẹ́ lórí ni èyí náà tó fọ ara yín gbà kò nà pẹ̀lú ìfẹ́ síbi tó yẹ káwọn afọ ìṣẹ̀lẹ̀ yìí ń ṣe ìtẹ́bẹ̀rẹ̀ sí ní jàjàjàjàjàjà dákùn gbèsè wọn lẹ́jẹ̀ lọ́rùn tẹ́fẹ́ gbẹ̀sẹ̀ láyé. wọ́n gọ̀ọ̀dá tí òfin wọ́tò bí nínú mọ̀pẹ̀tò àtà. ìjọba ìyá ẹ̀sìn tó pàápọ̀ ìjọba ìyá kùránì tó pàápọ̀ ó ti di mọ̀kẹ́tò àkó tó gá ó já kùtùkùtù kò sí wọn. wọ́n yóò ní mú máa rún fún ní àmì ìsáni. àbòsíwádé láàrin àwọn àfáà bàbá náà àfáà àgbà àrílẹ̀kí náà àfáà àgbà àwọn akíwògbẹ̀yìn àfáà àtẹ́jẹ̀gbó alákòsí ni ó ìṣẹ̀lẹ̀ dákọ̀ onídẹ̀wò fásitì kí ló tì nípe ní ìmọ̀mù alẹ́ àgàgà kí ló tì nípe bẹ́ẹ̀ kí wọ́n ní mo kí wọ́n àwọn àfáà àgbà fẹ́ mẹ́sàn yín náà àbòsí dénú. nítorí dáyé lónìí nù kò sí múrù mọ̀mọ́ kò sí ká bọ̀wọ̀ ara ẹni mọ́ kálukú sàgbọ́kànlé kéwú bẹ́ẹ̀ ni wọ́n mú yẹn sí kó sí kéwú kéwú dédé tó mọ̀ náà ló sọ ọ́ tó lọ́ọ̀ lè mú yẹn sí ni pé èsì tó ń sẹ̀mí lágbájá ìmọ̀ kéwú kéwú kì í ṣèdè bàbá rẹ kò lè mọ́ tọ́tẹ́lẹ̀ náà gbogbo ìbò tí wọ́n kọ́ ní secondary school ọmọ sí ti kọ̀ndẹ́mù ẹ̀ wọ́n lé àgbà wọ́n fa ìbóyá máa tó kọ́ àlá. àníká díẹ̀ dákẹ́ ẹ̀ gbá pronunciation yóò ti ẹ̀dá àtọ̀ yóò wọ́n sì mú mọ́lá èbó sì làbá rẹ́kà tó fẹ́ ya ẹ̀ bẹ́ẹ̀ ni kéwù ní ọmọ rí gbogbo medical doctor ọjọ́ tó mú abẹ́rẹ́ sọ́pọ̀lọ́ tó ti fọ́yẹ̀ tó lè bí egun wọ́n ti ṣe gbogbo ní sí ní ọrùn kódà ọdún ọ̀pẹ́ gbọ́n nígbà fi hàn ọtí lọ náà nù tó bá lọ kù níjọ báyìí ẹ̀sùn tó làbí tó lọ́rùn ni ẹ̀sùn tó kọmọ lọ́rùn ẹ̀sẹ̀ ló bá kú. olúwa ní dókítà lásìkò tó wá dé nísìn wọn ò tiẹ̀ ṣe ọpẹ́sẹ̀ fún ìyàmọ́ wọn kàn tán lẹ́sí ọmọ aláìní ohun tí ń ṣe é sì kú òní tó wà. wọ́n jẹ́ sàárẹ̀ ńlá o lele bẹ́ẹ̀ mọ̀ hospital náà o lele bẹ́ẹ̀ mọ̀ ìṣẹ́ ńlá àwọn tá a ti mọ́dọ́ ọlọ́mọdé àmọ́mọ́. wallahu allafa baynana fi dinihi. èmi ní jẹ́ kùnú ẹ̀rọ wa ńlá kò ní ṣe kùnú pneumonia lẹ́wọ́n àwọn ọ̀la ó máa wí sí abẹ́ èmi ní jẹ́ iná lásán wọ́n tàn sí ọ ó tán lọ yóò kú omi yóò rí dànù nísìnyí. wallahu allafa baynana fi dinihi. owó ni tẹ́sì ní ìgbà lásán 5 million ọ̀sán bọ́ọ̀ ṣe lọ́wọ́ sí ni ọ̀sẹ̀ lálàáfíà sí. wa ala tafarruqi. jihad ó bẹ̀yẹ ẹni tí wọ́n ń jẹ ètò kò tó rà lọ́wọ́ kò ní ọ̀sẹ̀ mọ́ ó lọ báyìí tó rán tó dùn tó já tó dùn ní rárá ṣèbí tó fọ́ ara rẹ̀ jánu máa jẹ èyí tó já ìtò kòrò tó kòrò tí ò gbó máa jẹ nǹkan ẹ̀ èyí tó já ìtò dùn máa jẹ nǹkan ẹ̀ wá sí mi lónìí nítorí mi ni ẹ fowó ara yín rà ẹ jẹ nǹkan yín. wallahu allafa baynana fi dinihi. wọn ò gbọ́ mi yé ṣùgbọ́n náà ti rẹ̀ yín sẹ́dẹ̀ gbogbo ọ̀ràn tó kan gbogbo ọ̀ràn tó dùn tó o bá ti kú ọ̀jẹ̀ kan rẹ̀
kó tó kú láyé lọ ti jẹ nǹkan rẹ̀. Ó jẹ lọ́rùn, ó jẹ ń sáré, ó jẹ bẹ́ẹ̀ kìyàmù. Ṣùgbọ́n lọ́rùn ló ránṣẹ́, ó ní ẹ̀yìn máa ń wúwa náà mẹ́ka àná ti kù. Mo tún ilé ẹ̀mọ̀sẹ̀ tó wù láyé yín. Ẹ jíṣẹ́ wọ́n yín. Ìwé wa borí ẹ̀ ń daṣẹ́ látù. Bọ́lá ọba ní ká máa jíṣẹ́ wọ́n yín lójú agbo irin. Káàní ó nílé kò ní bọ́ ọmọ tó bí. Ní ìtẹ́ ìrònú ọmọ ọlọ́mọ. Wọ́n dá mi lóun mọ̀ ní kí ló dẹ̀ ń kù. والله ألف بيننا في دينه وعلى تفرقه آب في قرآنه. Àbáwá táàṣì táàhẹ̀rọ. Ìgbà ní pàkátà àlùfánàkí. والله ألف Ẹlọ́kẹ̀ẹ́jẹ́ orí méjì sí. بيننا في دينه. Ẹ̀ẹ̀dámúlò mi. Ẹ̀ẹ̀dámúlò dáadáa. Ọ̀pọ̀ ẹni kan mọ́. وعلى تفرقه. Ṣé ìpọ̀ wọ́n ṣe ẹ̀bẹ̀ ìdáhùn? ولا تلقوا بأيديكم إلى التهلكة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. Ọbáṣẹ́ ìbínú. Ẹ má dáwọ́ ara yín lẹ́ni tí ó jẹ́ parun. Kí wàhálà yìí tó bá sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ló kọ́ dáa fún ẹ má jẹ́ ń jẹrẹ lọ. Tó bá ní tí ẹ fẹ́ ẹ̀dẹ́ ló kúkú tó dáa fún. Oúnjẹ tó bá délé yàn jẹ. Torí ọmọ tí ẹ̀kan tó fẹ́ yàn gbogbo ní sì dáwọ́. Ó nù bá yàn mọ́ oúnjẹ tá lẹ́ jẹ. Èyí ó tu ẹran mọ́ òpó nílé yá tó lọ ẹ̀ tí wá fún nísì. Bẹ́ẹ̀ ni fẹ́ǹsì lè yí ló ya ó kẹni tí ó mọ̀ dí. Tá a bá bẹ́ igi tó rúwé lónìí, tá a sì gbèmí ìlú ní ẹ̀kí òrùwé. Ṣé ọ̀rọ̀ mọ̀kan tẹ́ padànù, tẹ́ dojú ẹrẹ́ dànù, kẹ́tọ́ bíbí tí ó yàn, ẹ ti kú sínú òsì fún. ولا تلقوا بأيديكم إلى التهلكة. Ṣé wọ́n gbà bẹ́ẹ̀ gbọ́ dáadáa? ولا تلقوا بأيديكم إلى التهلكة. Gbọ́ dáadáa bẹ́ẹ̀ bá. Dókítọ̀, àwọn ọkùnrin jà ságbà lọ títì, ẹ̀yìn mi lẹ́ máa bá yẹn jà, ọ̀n tẹ̀lé àbúrò rẹ̀ gọ́gọ́gọ́, àbúrò rẹ̀ gọ́gọ́gọ́, ọmọ rẹ̀ tó gbójú ọ̀nà. Kó bó tẹ̀lé ká, òun tó rẹ̀ nínú ẹyin nù, bẹ́ẹ̀ sásọ ẹ̀wọ̀ sọ tútù nù. Bàbá ní ránṣẹ́ ń gbọ́. Ó wá ní ọba àlú kan, kì í sọ bá dáadáa tá a jọ bó ti lè o. Bẹ́ẹ̀ bá ń bẹ tí ò bá dáa, àmọ́ wá sí tí a ṣe tó ń bí ìdè o. Ṣùgbọ́n àní dákọ̀ rẹ ni, a máa jẹ́rìí ìgí lórí, àwọn sì máa ní oṣù pé là ń bá rí. Kò sí bí ẹsẹ̀ yé. Tó bá yẹra ní alẹ́ fóònù, mo ti ẹ lọ́, mo ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín ó sá lónìí. Àmọ́ kó tó lọ náà ìwọ̀n bá kùnà tó bá bá yóò jàpọ̀ rẹ̀ tí èkú lò. ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا. Jẹ́mọ́ ní náà, ẹ̀ẹ́dá mi lóhùn. Ó wá nínú ìlú yìí, gbajúmọ̀ kan bẹ tó ní láárí. Jẹ́mọ́, tí ọ̀bẹ ní tálíkà ń pínlẹ̀ yìí olówó náà fẹ́ kó dáa fún tálíkà. Ẹ fẹ́ kó dáa fún wa, ẹ fẹ́ kó dáa fún wa. Kódà ká pé ní ẹ̀mẹ́ ara ọmọ tán ni ẹ ti ra gidi kó tó kà. Ọlọ́run mú yín ni, kádà wà ní fi ń pín ọmọ ni, ẹ fẹ́ kó ló sì é bí ọmọ tí ó yàn. Tọ́lá ìfẹ́ kó kù lóko ẹrú, Ọlọ́run sì hàlákà yín. Ọlọ́run ló mọ iye ọmọ olówó tó sẹ́rú ọmọ olòṣì. Ọmọ tó yẹ lọ Amẹ́ríkà, igbó ní òmùdé àti iye tí tó fi sínú. Ẹ gbọ́ ní gama ni. Inú wọn bí gbajúmọ̀ yìí,
ẹ má dáwọ́ ní tí ó bá ti ń jẹ mọ́ sọ ṣé wọ́n rí tálíkà yìí bàbá ẹ má gbé ìnáwó báyìí lórí ọlẹ́ má bínú pé mo náwó sọ́dọ̀ yìí báyìí. jẹ̀mọ́ ẹ̀ ní náà tálíkà yìí wọ́n ní kàrámọ̀ ó lókìkí ẹni sáwọn oníṣẹ́ jẹ̀mọ́ alágbàfọ̀ tí wọ́n lò ní onímọ̀ náà àmìlà sọ́ọ́lẹ̀ ha wà fani nafsi bó o ṣe eré ní jẹ́ ọ̀bọ̀lẹ́kẹ́ ń dẹ̀bí ló jẹ́ bó o ṣe eré lókọ tálíkà náà jẹ́ bó o ṣe eré ará ìjọ àwọn ará ìjọ ta ni wọn ò kéwú ta ni wọn ò ka agbóhùn kápá tí ẹ bá kú jọ ó wà gbé sí ẹ̀nà náà rẹ̀ báyìí ó mà ní bó o ṣe eré wà á bẹ̀rù rẹ̀ nígbò ìbò bó o ṣe eré wà á bẹ̀rù rẹ̀ nígbò ìbò bó o ṣe eré. Allahu Akbar. Àṣẹ́ntẹ́ tún ni mẹ́rin àmìlà sọ́ọ̀lẹ̀ á fáàlì náà sí i. Àṣẹ́ntẹ́ tún dọ̀ náà nù. Àṣẹ náà ni. Allah, àṣìlú wọn lẹ́sìn. Ẹ wo orin tó kún wọ́n yí kí wọ́n pé bó o ṣe eré. Bó o ṣe eré wà á bẹ̀rù rẹ̀ nígbà òde. Bó o ṣe eré. Níbi Al-Qur'an pọ́nbélé. Allahu Akbar. Àdáadé ní ògbọ́dé inú wọ́n ń bí gbajúmọ̀ yìí pé bóò ni alágbàfọ́sẹ̀lẹ̀ lókìkí àṣẹ ká mọ̀ lówó ká mọ̀ bímọ ká mọ̀ kọ́lé àṣẹ òní ká mọ̀ lọ́ta inú àṣọ́ta ẹni tí ò galẹ̀ yìí náà jẹ́ ọ̀nà ìyá gbé àákéwọ́ fẹ́rẹ́ bímọ ilẹ́sẹ̀ ẹ wọ́n ń sunkún lókè ẹ ti fara ní ẹni ìsàlẹ̀ àbíkọ́lọ̀ ń jẹ́ ilẹ̀ bọ̀ wọ́n gbọ́ mi ní gama tí wọ́n àkàtàrí dókítà bí ìgbàanù tó jẹ́mọ́ ló bá gbé fún ló bá tún gbọ́tà ẹ̀tàyẹ̀ ní máa họ́ ọmọ rẹ̀ wọ́n ní ìrúbọ̀ lóde ọmọ bàbá ọlọ́lá olówó sẹ́yìn náà lù sẹ̀kẹ̀rẹ̀ táró ó sàrọ̀ ọ̀tà rẹ̀ ó wà lórí ẹ̀sìn tí bàbá rẹ̀ gbé fún ní ẹsẹ̀ àgárùmọ̀ nítorí àríkà ní bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ táníkà tí ò gbá nìkan ṣe àwọn tí bàbá wọn lọ ọkọ̀ dúdú tó wà mẹ́tẹ̀ ní olójú rẹ̀ wọ́n gbé tiẹ̀ pamọ́ ẹ̀wọ̀n ha àgáfẹ́yìn ọmọ táníkà wọ́n lẹ́nu máa mú fùnà gáó bàbá rẹ̀ kúkú ẹ̀sìn wọn fẹ́ kí wọ́n kúkú orí ibú wọ́n ní ọ̀nà mẹ́tẹ̀ gbọ́dọ̀ tó ṣe àṣẹ mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ta lọ́ba sọ́ra 50 ó ta lọ́ba ni tí ó gbé agbè kọjá àbíkọ́ ní kòkò náà ní bàbá rẹ̀ ó sì jẹ́ bàbá rẹ̀ ọkà bí ọkà ní owó ó ní bàbá mi àpà ẹwà dúró tó kún yẹn ó kàn gbà lọ́wọ́ ẹni tí bàbá rẹ̀ kò ní ó gbà lọ́wọ́ alágbàfọ̀ ó ní ẹ̀yìn rẹ̀ gbọ́ lẹ́yìn mo fẹ́ wo tí bàbá mi gùn ó bá lọ kọ̀rọ̀ bó ṣe gbà náà tí máa náà ó kàn tó fọ́rọ̀ pẹ̀lú ní mẹ́rin àmì làṣọ́lẹ̀ ha àrẹ̀lẹ́ ọ̀sẹ̀ ọlọ́kọ̀ ilé tẹ́lẹ́fún mú omi káàtùn búkúrú wàhálà wà ọjọ́ ọmọ jẹ́mọ́ lẹ́yìn tí mú kéèyàn pàrọ̀ ní kíni ìfẹ́ ẹnu ẹ̀yọkùnrin tẹ́ ìjágbó lé tóòrò pẹ̀lú ìtẹ̀wèrè ó ní àwọn tá a kọ́nà òró àwọn ni dáírì sọ́rọ̀ tẹ́ kọ́ ti jàgbà bàbá wọn ṣàgbẹ̀dẹ̀ wọ̀lú ní tálọ́mọ̀ ìlú ìlú tẹ́yìn ọmọ kò tí ní láárí ẹ̀ tó pẹ́ nìkan náà máa léjò wọ́n bá ìyá kó ya bá wọn agbolé tẹ́ ti kó pọ̀ ẹ̀bá àkọlọ̀ oríṣìí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ agbolé kan náà lẹ́ ń jẹ́ bàbá yẹn tó gbara wọn láàyè wọ́n ti mẹ̀díjẹ́ gbara wọn láàyè owó ni tó rí ikú tiẹ̀ a sì wọ́n tó ń pàtà yẹn adáwó ọmọlé ọ̀ní kò lọ́wọ́ náà akẹ́rẹ́ bí owó orí àdọ̀dọ́ bí ọkà sàrán àbítọ́ sí lẹ́lẹ́rú ọmọ òfò pẹ̀lú ìtọ̀ òfò ẹ̀yọ́ ọmọkùnrin òwúrẹ̀ tẹ́lẹ̀ nìkan lọ́mọ obìnrin ayé pẹ̀lú ọmọ yìí kó máa kọ́ lẹ́yìn tí wọ́n lọ
ẹ̀yẹ ọkùnrin oníléèwé ẹ̀kọ́ ẹ̀rọ nìkan lọ́mọ obìnrin tó lè dáwọ́ tí ó tó kọ́ èyí sẹ̀ ní ọ̀ka láàrin la bí ẹ̀yọ́ máa lè burúkú rẹ̀. wọ́n sì ní pátá mi mọ́hálìkì. Bíra náà dára méjì ní lẹ́mà àtọ́ ayé àwa àwa. Ó gbọ́mọ́ nínú gẹ́mọ́. wọ́n sì ní mọ̀rídì pátá mi mọ́hálìkì. Ẹwọ́n bá ti dùkú bàbá, ẹwọ́n tí a ti kéwú, ẹwọ́n tí wọ́n ti kéwú, ẹwọ́n tí a ti kéwú, ẹwọ́n kálukú ti kéwú, ẹwọ́n tí wọ́n adọ́tọ̀ ti kéwú, àwọn ẹgbẹ́ aṣọ́ra adọ́mọ ìyá, àwọn tí ìfẹ́ ẹnu kúrú kò dàbà mú ni. Àdúró síra wa, àdìmọ́ra wa, bọ́ọ̀ láti pàdé tà ní sọ̀rẹ́. Ẹ̀yọ́ mi lẹ́dẹ́kẹ́, dẹ́kẹ́ nu rẹ̀ wọ́n lóru. Ọkọ rẹ̀ náà bá gbọ́dọ̀ ṣe wọ́n lóbi ikú tó fẹ́. Bẹ́ẹ̀ bá sì máa tó dáa àti ìtàn tó pọ̀ mọ́ sọ fún ìyàwó rẹ̀. Mo sọ ìtàtẹ́bá ilé sọ fọ́bìnrin kò ní kú mọ́táyé ìparẹ́. Ó di àṣọ tó sọnù. Òdìdẹ̀ ẹ̀dẹ́kẹ́ ẹ̀rọ yẹn o, agbọ́rọ̀ nínú ọkọ̀ akọ́tọ̀ lọ. Gbọ́dọ̀ yìí kan ni bàbá yín lọ̀kọ́ ni, bàbá yín kìíní kan dandan bí dandan ni yóò máa ṣe bí wèrè. Béèrè àṣẹ́fẹ̀ẹ́nú ní dáadáàmú àṣẹ́fẹ̀ẹ́nú mútùbà tí mo ṣe ní àbọ́rọ̀ mi tó ṣe dọ́là mi sì tó lọ lára àwọn tí wọ́n dàmú pẹ̀lú ìfẹ́nú òun làwọn olówó tó fojú kéré àfà ẹwọ tó rí tá a fà nílò ní bàbá bẹ́ẹ̀ bá kọ ọmọ 50 ní Kùránì kó tó níjọ òun náà wọ́n ti dínkù sí méjì àtàwọn méjì ní taró òde ààbọ̀ ní ti àfáà tí olówó lórí mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì mọ̀nà ẹ̀sìn bẹ́ẹ̀ fẹ́ kí kọ́nà ń gbà ń láàyè ìyẹn sọ fídọ́ọ̀mù wọ́n máa gba iyán ìtají wọ́n gba kóòkì kírètì 4 mọ́ọ̀tì kírètì 2 odidi ẹran wọ́n kà yóò pé wọ́n wọ́n ní búrebúre gbogbo ẹni ń gbé fún ẹtẹ́ ìjẹ tẹ́ ń yó tó bá dìgbà Kùránì tá bá ti ní lásùbà ẹ̀fẹ́ yẹ kádàrá ọmọ yín nù. Bàbá ẹ̀rọ súná àwọn fún wa pa 5,800 owó tó pọ̀ jù náà nù àríwájú ìkó èrò jago tọ́bá ń sẹ̀kọ́ mọ́ náà bàbá ọmọ ẹ̀rọ pé wèrè kágbó rẹ tán ni bí wọ́n jàdà bí àtọ́ ya ń lọ́nà tó wá dípẹ́ kú òtọ́lá lọ wọ aṣọ gidi wọ́n ṣàdúrà wákàtí kan wọ́n ṣeré wákàtí 8 ẹwọ wákàtí òfò sí wákàtí àdúrà ẹ̀rọ wọn dàgbà kò yẹn wọ́n sì pèlè fún wákàtí 8 ṣàdúrà wákàtí kan sẹ́kọ̀ọ́ ti jù kan lọ. Kó máa yá báwọn. Bí ìwọ́n fẹ́ tẹ lọ́kàn láì bàbá kọ́ni tí ń sákò di àfáà wọ́n pòfókì wọn ni wọ́n ní ìkẹ́kọ̀ọ́ tó bọ́ ṣe lọ́pọ̀lọ́ tó pọ̀ jù ní kí ló dáa tó sí àfáà ó wá kú àwọn aláìmoore àìkan náà sí tọ́nà ọ̀rọ̀ sí. Wallahu yansuru man yaqumu bi nasrihi. Gbogbo ẹ̀dá tí wọ́n ti rẹ̀ ẹ̀sìn Ọlọ́run tí ó rẹ̀ tó gbé lọ́wọ́ tí ó rẹ̀ wọ́n sí lọ́wọ́ ọmọ rẹ̀ sí. Wallahu yakhzulu nasira shaytani. Gbogbo ẹ̀dá tí wọ́n ti rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ Ọlọ́run ń yẹ̀yẹ́ nítọ̀. Ẹ̀kọ́ tó sì ní mú ọmọ yóò lọ́wọ́ fẹ́ àfáà bẹ́ẹ̀ ti wọ́ kí ní àsàlátù ó kéré lóyún tọmọ yóò máa fà wà ní tẹ̀níkùn wọ́n láàfáà lọ́fẹ́ o bó bá yíwọ́ kò kà mí o bàbá rẹ tí ì sáàfáà kò yíwọ́ fún wọn sáàfáà ni wọ́n fẹ́ tó yíwọ́ fún ọ tẹ̀gbọ́n náà dákẹ́ ó wà rí òun ní ọlọ́fẹ́ àfáà o olójú kòríkò mú kò lọ ní ẹ́ o wọ́n fòbìnrin tó lé èwo ló sọ̀rọ̀ ní èyí tẹ̀ rí ilé wa èwo ti lé èyí tó sọ̀rọ̀ tó bá bàbá wa lẹ́sí wá rí. Wallahu yansuru man yaqumu bi nasrihi. Ẹyẹ mọ́kẹ́ta wọn bí ẹjẹ́ lọ fẹ́ àfà ayémọ̀ tí ní nǹkan dẹ́yìn ayé ẹjẹ́ lọ fẹ́ àfà tó máa jẹ tọ́lọ́kọ̀ ò lè jẹ ìwọ̀mọ̀gẹ́ náà sakọ̀sakọ̀ ní kandidate lónìí sáfẹ́ lẹ́yìn ó panẹ́rí sáfẹ́ lẹ́yìn àfà tó yẹ kọ̀ sáfẹ́ lẹ́yìn ó kẹta sáfẹ́ lẹ́yìn ó gbọ́lẹ́gbẹ̀ sáfẹ́ lẹ́yìn olóòmù. Wallahu
ناصر الشيطان ìparí ẹ̀ wà ó jìbù ohun tí ó mú kéèyàn ó parun tó ọmọ rẹ̀ ó parun tẹ̀lé àtẹ̀lẹ́dìrì rẹ̀ ó parun ní kó jọ rẹ lójú bàbá ẹ̀rọ bí ẹ̀ ṣe jọra yín lójú ọmọdé tó ń gbàgbàlà lónìí ọmọ yín wá fi rán yín ní fìdáhùn bàbá náà kàtàbà wọ́n sì ṣe fìdáhùn náà tí wọ́n ṣe àgbàlagbà tó lékà ní ọmọ náà ò ní sun ayé lónìí pé èmi lọ ní fìdáhùn rẹ̀ dé ń wà fún ọ àwọn afẹ́ ìní má dà ilà tí wọn ò ní nǹkan tẹ́yẹ fi ní láárí aṣọ rẹ̀ wà kó bí aṣọ àpawò wọ́n tún dídá àbọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ síde ẹ̀yìn orí mi ẹ̀tọ́ kún tẹ́ ń dálẹ̀ bọ́sí ọ̀rẹ́ nínú rẹ̀ ni wọ́n mọ̀ dàmọ́lẹ̀ ní òjò ní ìwọ̀n àṣebà náà àbí bíbí náà bá parí nísìn wọ́n tún lóra náà ẹ̀yìn ọmọ olóòkú mú wá ní ìta àti sàgbà àmọ́ ìgbọ́dọ̀ mọ́ sí mọ́ ń kọ́ ní àwọn ìfàlẹ́ ìsàkúwà ẹni bá ti lé mi ní kò ní jọ mọ́ṣọ́fìnà bọ́nà ní أدوهما كانت عليه من الهدى ẹ̀yin ìyá mi ní náà ó tó wà mùsùlùmí dì ẹ̀yin tó ọmọ yín ti dèdè èèyàn ẹ mẹ́jọ wáyé lójú o tí ẹ bá fi ọmọ yín fẹ́ràn ẹ̀yin kí wọ́n pa ìdùnnú ni wọ́n lọ fọ́ọ̀kàn ọmọ tó gbójúlé ni wọ́n fọ́ọ̀kàn kí wọ́n ní ọmọ tó wọ ìyá rẹ lójú owó tó ló bí a máa fi ọmọ fẹ́ràn wọ́n bẹ̀rẹ̀ tí máa fi ọmọ fẹ́ràn bí òbí òsì ọdún ẹ̀tọ́ mi wò wọ́n ránṣẹ́ pé dókítọ̀ general bọ̀ general army lọ́mọ mi yóò tí ìmọ̀lẹ́ yóò ta nípa wọ́n jẹ́ ọdún náà yóò bá ní mo sọ ọbọ̀ mi nù mo sàmì sí ọ̀rọ̀bọ̀ lọ́rá mi wọ́n bá rábọ̀ kò sámi ọmọ mi ó gbìjà mi ó dé lórí ìjà rẹ̀ gbé yóò bá jẹ́ ọdún nǹkan ẹ̀yọ́ mọ́ kìlọ̀ fún ìyá yín fi ń fìràn ìjọba lójú ọ̀dá rárá o bẹ́ẹ̀ bá ti ló ti parẹ́ ọba Bello ní Sókótó ẹnìkan wá sẹ̀ ẹnìkan bẹ ní orí àwọn ìfèrè wá jáde sí yóò bẹ́ta ní lórí ọmọ ìjọba lójú ìfèrè wá ń bá sọ̀rọ̀ Bello لست بشيء لست بشيء إنك ميت بلوا لا تتكبر لا تتجبر لا تتكبر لا تتجبر ففي كان بلوا لست بشيء لست بشيء إنك ميت إنك ميت وطارق وقع إنك ميت وكل وانا إنك عبد طارق وقع لرو لأن سبيل وانا بلوا لا تتكبر لا تتجبر لا تتكبر لا تتجبر لا تتكبر ó ju ìdálẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe wà lójú ẹgbẹ́ ìjọra yín lójú àtẹlẹgbẹ́ tẹ́kẹ́ nájà tẹ lówó òṣẹ́ owó tẹ ní tí ò hàn lára ọkọ tó tọ́ náà nájà ọwọ́ ń ti ọkọ rẹ máyé ọmọ rẹ fẹ́rù rẹ̀ bọ́ọ̀ ti jọkọ̀ rẹ gbádùn ọmọ rẹ kò ní fẹ́rù rẹ̀ ẹ̀yin lẹ́kún mi ní ìsìn kárin yẹn wà lọ́wọ́ bímọ ẹ̀ ń fọkọ ní kọ̀díṣàn mẹ́ta láàbí o ó ti lọ yí nǹkan dílé ọmọ ó yọ tí ìbí débi tí ó lówó tẹbárí lẹ́mí ìkíní ìkejì kẹta ẹ̀kẹ́rin ní mọ́ lówó bóyá kẹfà ní olówó wọ́n ti yí nǹkan dílẹ̀kùn láti mẹ́ta ó yọ tí ìbí débi tí ó kẹ́ ọ ẹjẹ́ sílẹ̀kùn wèrè yín lẹ̀ bàbá nira ẹlẹ́kùnrin náà gbọ́ ẹ̀ẹ́sẹ̀ tó dà tó bẹ̀rẹ̀ bá ti lè yí ajígbúrú nílẹ̀kùn ẹfọ́ mi lè lórí bẹ̀rẹ̀ ẹlẹ́fọ́ mi sọ́dí fọ́ mi ní gbẹ̀ndókò olóògbé
gbogbo ọ̀rẹ́ bí alẹ́ kí wọ́n lè fẹ́ bá yẹ wèrè náà lọ́wọ́ tó gbé 60 lọ́fẹ́ kékeré kan àwọn sìn wọn yóò máa wẹ̀ ọ́ yóò máa fún wọn lóúnjẹ ọdún bá tiẹ̀ náà nu ẹ̀yìn nǹkan dílé ọmọ bóyá tí bí tó ní lárí ẹ̀mí ní ṣe agbárí yín gẹ̀. wọ́n dá mi lóò mọ́ ni tí wọ́n rí bẹ́ẹ̀ ẹ jọra yín lójú bẹ́ẹ̀ bá jọra yín lójú ni ara jọ ọmọ wọn máa kú mọ́ ẹni tó kú tiẹ̀ wọ́n lè lé ìyẹn kẹ́mi lọ́jọ́ alẹ́ ó yẹ kó bá lọ ní ọkọ̀ tẹ́ olóòmọ̀ rí pèrè ránṣẹ́ ẹ wá bí méjì àtàwọn ẹlẹ́ bí wọn kí wọ́n lè bí wọ́n ní Nàìjíríà kò sówó mẹ́ ìgbà tó wà ní ó dáa fún ọ wọ́n ibi tóbi lásìkò ìyá kọ́ lè jẹ́ lẹ́yìn pàpẹ́ lẹ́ẹ̀kan náà. ẹ̀rí tí wọ́n kù kí lè lójú ara yín sí. ẹ lọ sí lẹ́kùn. ẹ̀yin sáwùrú burúkú ìwá yí nǹkan dílé mi ara wa ní ọkọ yóò máa yín mú sọ́kọ ó ti gba abẹ́rẹ́ léjìká yóò máa yín mú sọ́kọ ìwọ kẹ̀kẹ́ mọ́là ìsọmọ nítorí wọn mi èmi tí ń dé sọ̀rọ̀ ọ ní sọ̀rọ̀ ìṣòro náà ní pé ọ bí débi tí ó kẹ́ ọ. ẹnìkan ní yẹn wọn lò wọn fi kọ́lé bàtà mú yẹn sùnmẹ́tì mélòó gan ló lé lórí ṣùgbọ́n kọ́ ní la fi ń sèyí o ìgbà tó ń ta mọ́tò ní 1000 kò ní iye tó ní ìgbà tó ní 20 million 30 wọn máa rà bí ẹ̀kọ́ láti ní ìdílé ọ̀rẹ́ ìwòye ọkọ̀ tẹ́tò ìjọ yóò tẹ́ kótó lọ́sẹ̀ tí ń bọ̀ ó tún náà lo oko rẹ láì sọ kóòbì oko mọ́tò mẹ́ta ń lọ. ẹ̀yọ́ ọmọlé òkú ẹ jáde.